ẹ mà ṣe o tó bá yá wọ́n máa bá wọn kígbe fúlàní tán bá ń pariwo fúlàní wá ní fúlàní ni tán bá láwọn àwọn kan tún ti wọlé o fúlàní ni wọ́n o ẹjẹ́ aṣọ irọ́ o àwọn ọmọ yìí ló di fúlàní máa lọ́wọ́ o wọ́n ti kọ́ wọn lọ́gbọ́n àrékérekè wọ́n ti kọ́ wọn gidi àáfàá tó bá wà ńbẹ̀ iṣẹ́kíṣẹ́ ni kì í ṣe kéwú níkà nílùú Èkìtì Oǹdó ìjọ lẹ sìnkú dádì ọmọ ok ìjọ wo lẹ sìnkú wọn àní lẹ sìnkú wọn àní lẹ sìnkú wọn ọ̀gbẹ́ni ìjọ lọ wá górí yẹn àní lọ wá gé ok ìwọ nìkan lọ wá ta lọ bí ọ òun ló ní kọ bó ń gbé wá ìwọ nìkan náà ló wú ló gé báwo ló sì mọ̀ fún wọn sìnkú síbí fresh mo wá bí láìrọ̀lẹ́ àná nígbà wọn sìnkú yẹn kò tó wá wò kalẹ̀ kò tó wá gé kí ló fi gé orí yẹn ọ̀bẹ ok ọ̀dà kí lorúkọ rẹ Ọ̀jẹ̀dòkun ok kí lorúkọ rẹ Àlíjà Ọ̀jẹ̀dòkun Àlíjà agbóyè lọ wá górí yẹn aago mélòó lálẹ́ every time méjì alẹ́ ló wá gé ìwọ nìkan ló gé kí ló tún yọ lára wọn ok ó yá bọ́ sí tòsí background yìí. ibi tó ti gé orí yẹn ni background yẹn nìyẹn ni kò ti górí yẹn ní táìmù wo alẹ́ àná ló wá gé ok. ibi tá a ti máa mú àwọn ìròyìn wá fún yín lọ́lọ́kan ìjọ̀kan gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àti ilẹ̀ Yorùbá tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé ẹ bá wa subscribe kẹ́ ẹ like follow kẹ́ ẹ sì share fídíò yìí ẹ tẹ bọ́tìn tó dàbí aago kẹ́ ẹ lè mọ̀ tí a bá ti gbé fídíò tuntun jáde èyí tá a tún mú wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ẹ máa bá wa ká lọ. wọ́n dẹ̀ láàfáànù wọn tó jọmọdé tó ti kọ́ṣẹ́ tó ti mọ̀ ọ́n ó yẹ kán máa béèrè ìjọ wo làáfáà yẹn tẹ́ bá tiẹ̀ ti rí ẹ̀ tì mọ̀jọ tó wà ṣùgbọ́n wọn ò ní fẹ́ sòótọ́ ọ̀rọ̀ inú ìjọ tán wà gbogbo ẹ̀ wọ́n máa dá lé súfí lórí súfí ò rí wọn rí ṣáńkó báyìí tẹ́ bá rí ìjọ súfí ìjọ tìjàníà ẹ ti rí i pé wọ́n yàtọ̀ gedegbe ẹ rí lára wọn kódà kan dárúgbọ̀n sí ẹ rí lára wọn ṣùgbọ́n bọ́n ṣe rí ṣákélé yìí ẹ wá dáadáa o wọ lọ́hùn wọ́n ti jẹ́ káwọn ọmọ wa máa purọ́ mọ́ fúlàní ni o fúlàní ni ṣé rí àwọn gan wọ́n máa lọ ṣìkà fún fúlàní níbi tán wà àwọn yẹn náà yà dìde àwọn yẹn wọn ò dẹ̀ mọ̀ pé àwọn yẹn gan ti lọ́tọ́rítì tiwọn lọ́wọ́ ẹ lè kanlẹ̀ wàá bá èmi kẹ́ẹ̀kan ṣe bí bóyá màálùú nìkan ni mo jókòó tì í rọ́ o tẹ́ ẹ ti kọ́ wọn lọ́gbọ́n tẹ́ ẹ ti pa wọ́n ń pakúpa ṣíọ̀ kán rí atẹ́gùn yín lásán wá gbé àjọ ní Nàìjíríà ni nà á kí ló dé òwò kì í fowó lọ́rùn àwa nílùú èbó yìí gan àwọn ọmọ Nàìjíríà làjẹ́ kán mọ̀ ìpa à ń para wa ṣé bí wọ́n ti ṣe fóbìnrin kan ní Italy ọmọ Yíbò kan ti ṣe fóbìnrin kan ní Italy bí dẹ́ta dẹ̀ ní Yíbò náà ní ká pè ó dẹ̀ kún wẹ́lẹ́wẹ́lẹ́ ó dà sí báàgì òun gbé lọ bọ́n ṣe rí nìyẹn àwa mọ bí ó fẹ́ lọ sọ́tí ó ti yọ ohun tó ní yọ ó ga o wàláì òyìnbó ò pariwo pé Fúlàní ní pààyàn àwọn kan lè mọ àwọn Boko Haram lọ́tọ̀ ṣe é rí àwọn ọmọ Yorùbá àti Ìgbò ẹ gbàgbé ṣáìdì Oǹdó Èkìtì yẹn dé ní ló ń pọ̀ sí jù kí ló dé kí la ṣe àwọn dẹ̀ náà ń kígbe Fúlàní jù àwọn náà ń kígbe Fúlàní jù àwọn dẹ̀ ní iṣẹ́kíṣẹ́ yẹn torí wọ́n ti gba àwọn Yíbò láàyè púpọ̀ jù ní ṣáìdì Oǹdó yẹn wọ́n ti gbà wọ́n láàyè gidi gan tó jẹ́ pé wọ́n ti dàpọ̀ mọ́ra wọn
kódà ìgbà míì wà ẹ mọ̀ pé wọ́n ní ọmọ Èkìtì ẹ mọ̀ pé wọ́n lọ́mọ Oǹdó àwọn dẹ̀nà kórìí nẹ́ẹ̀tì tẹ́ mọ̀ gbọ́ àwọn Fúlàní tó ti wọlé o nǹkan o mi sọ pé Èkìtì Oǹdó ìlú yẹn wọ́n ti gba àwọn Yíbò àtàwọn oníṣẹ́ burúkú wọ́n ti gbà láyé àwọn ọmọ ọbẹ̀ gan-an wọ́n ti ń ṣe tí ò dáa jù àáfàá tó bá wà ńbẹ̀ iṣẹ́kíṣẹ́ ni kì í ṣe kéwú níkà nílùú Èkìtì Oǹdó ẹjọ ẹ gbàgbé ibi wọ́n ti yára tán ti ń yára pààyàn nípakúpa ara wọn ó sì para wọn nípakúpa wọn ò fẹ́ mọ̀ pé àjòjì ni ẹ tàbí pé kinní kan wọ́n mọ káàná wọn mọ léṣe bẹ́ẹ̀ rí lọ́dún tó kọjá àná ẹ̀ ó sì kìnnáàpù àná ẹ̀ ní Èkìtì yẹn náà ni lẹ́kìtì lóńdó yẹn náà ni wọ́n á wá mọ̀ fariwo Fúlàní ta Fúlàní o ẹ lọ wo prison yard lẹ́nì ní gbogbo ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ṣa gbogbo Fúlàní tó wà ńbẹ̀ bóyá ná pé 20 ṣùgbọ́n yòókù pátá bíi millions àwọn ọmọ Yorùbá ni ọmọ yahoo wọ́n lọ iléèwé wọn ni wọ́n lọ o torí àwọn eléyìí iléèwé náà ṣì wà o ṣe é ráyé báyìí ń sìn ṣerú àwọn eléyìí ní ìsìn tẹ́ ẹ bá tiẹ̀ wá ní kán máa wá dáko tàbí pé kán máa wá ṣiṣẹ́ lọ́fíìsì kán máa fún wọn ní 50,000 wọn ò ní gbà á ṣáìdì gbogbo bẹ̀yẹn dẹ̀ ní ilé òwọ́n o Èkó nìkan ní ilé tiwọn tán rí lé 1,500 lóṣù ní ṣáìdì bí Ọ̀ṣun Ẹdẹ Èkìtì nǹkan ó wọ́n pátápátá ní 2,000 ilé ṣẹ́ni bá wá ń gba tó ń gba 35,000 50,000 ṣáàní kò rògbò ẹ wo ìlú wa ń bíbà yìí náà ẹ wo olúwa yìí owó tá à ń gbà là ń ná tán bá lẹ́nìkan gba $5,000 bóyá owó ilé pátápátá àti everything yóò wọ 2,000 something kò tí ì mọ gbogbo insurance tó máa yọ ń bẹ̀ o bákan náà ló máa ń kù gẹ́gẹ́ bíi tiwa tán yọ wọ́n máa yọ tiwa dàrẹ́ẹ̀tì làwa fi ń ṣe bí bóyá à ń gbowó kékeré ní tá a bá jókòó wa á sì mọ rówó oúnjẹ díẹ̀díẹ̀ gbà níbẹ̀ a máa ṣe bó ṣe mọ ẹ wòran nítorí Ọlọ́run ẹ wòran ẹ jọ wọ́n wá ń pariwo kinní kan o àwọn Fúlàní kan irọ́ àwọn ọmọ Yorùbá ni àwọn ọmọ Yorùbá ni skul yẹn ló yẹ kán mójútó jù àwọn ọmọ yẹn ń jáde ìjákújà tán bá fẹ́ lọ ṣiṣẹ́ kán mójútó wọn ibo náà lọ kán sáìn kan tó jáde kán dẹ̀ lọ kán lọ pé ibi tán bá ti láwọn fẹ́ ṣiṣẹ́ jámọ́jámọ́ kán pé onítọ̀hún wá sí ọ̀dọ̀ ẹni tó ń ṣọ́ wọn ó mà ga o ìwọ Ọlọ́run dákun ṣàánú wa o àfi káwọn ọlọ́mọ kó fọmọ ẹ̀ létí gan-an ni o ọ̀rẹ́kọ̀rẹ́ nìyẹn o wọ́n jọ gbélé pọ̀ wọ́n mọ̀ ṣèṣekúṣe ń bẹ̀ tó ìwọ Ọlọ́run fi ṣọ́ ẹ̀ sáwọn yòókù o èmi ò mọ ibi tán ń gbówó lọ o èmi ò mọ àwọn ìyá òṣì tí wọ́n ní ó yá ń táwọn ẹgbẹ́ rẹ̀ bá ń ṣe ni kò ṣe rárá lọ wáṣẹ́ ṣe díẹ̀díẹ̀ mọ́ ràn wọ́n lọ́wọ́ iṣẹ́ káfíńtà iṣẹ́ à ń bá ní kó ẹrù iṣẹ́ à ń bá ní rẹrù kó ní kọ́bọ̀kọ́bọ̀ ẹ lọ́wọ́ kódà ọ̀kadà lọ kọ́ bó ṣe wà léèwé yẹn ẹlòmíì ò kọ̀ láti rọ̀kadà fọ́mọ ẹ̀ tí ó sì fi ṣe iṣẹ́ tó bá ti dé láti skul tó jẹun tán tó ṣe gbogbo ẹ̀ yóò dẹ̀ fi ṣiṣẹ́ 2 hours yóò fi rówó oúnjẹ ọmọ tó bá ní làákàì ó lè ṣeé ṣe náà ó lè ṣeé ṣe ó lè ṣeé ṣe ìgbà yẹn náà máa gbọ́kadà yẹn wọ́n lọ fi gbẹ́ni ẹlẹ́ni tí ó lọ pa sí dànù síbì kan ìwọ ọlọ́mọmọ ṣàánú wa o mọ̀mọ́ káwọn ọmọ wa yọ nínú ojú kòkòrò yìí ìwọ Ọlọ́run ó ga o. Drop your comment. Remember to like, share, and follow us. Thanks for watching.